ìdàgbàsókè Oǹdó ọba bẹ́ẹ̀ ṣe àtìkà lára. Kí bá wọn wá ṣẹlẹ̀ láti bí ogún ọdún ó lé bí mẹ́rin sẹ́yìn. Kí esi ti wọ́n lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ gbà bá. Torí ká bọ́ lórí ìjọba ilé tí ìlú kò ní apá. Ọbẹ̀ pẹ̀ tó ná máa tó ń pẹ̀sán ipò lóyà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olórí. Púpọ̀ rárá ti gbówe ìfàkì lọ ní ìrìnàjò Oǹdó mẹ́wàá ní òtúmọ̀ rẹ̀. Òtúmọ̀ rẹ̀ ọgọ́rùn-ún rẹ̀ ní pété ọ̀bá bá ti pọ̀ láti pẹ̀lú wọ́n yá lọ́wọ́ àbí lápọ̀rẹ́ wọn bá ti dé fàkì. Olórí ìlú pẹ̀lú ọba dára lé akẹ́kọ̀ọ́ fàkì akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Kòlóbà. Òun láàdùn bẹ́ẹ̀ ṣe kàkùkù lọ. Òun ló ṣe rí ìfàkì lọ ní ìrìnàjò Oǹdó mẹ́wàá ní òkè ní ọlọ́sùn nígbà káàkiri ọ̀. Agbọ́dọ̀ ní fàájà, agbọ́dọ̀ ní báwí, agbọ́dọ̀ ní fẹsí rárá. Like I said, it's like a candle from other communities around to take a revenge from the power dominance of our ancestors as a people who dominated. Àbí ọba òru mẹ́wàá kan kiri ló fún wájú rẹ̀ àti olúbo lẹ̀. Kò ṣe gbọ́dọ̀ yọ ẹ̀dá ọmọdé tó ọmọdé bá bọ̀ mẹ́jọ. Now we have a period of referendum. Referendum because and reign for about 60 years. Nígbà tí ọba yẹn wáyà lóde kan bá gbọ́ tó yòókù sílẹ̀ kí alágbèsè náà wò. Òdó lè lọ ní àwọn sí èkúṣì. Kàyà àwọn ọmọ òṣì. Òdò àpàdé lọ sọ́ọ̀kì, ayé àwọn ọmọ rẹ̀. Òdò àwọn tí fàkì, àwọn òdòdó orí àṣẹṣe kíláàsì. Very sorry. But I thank God that one of the proponents that will change the narrative is ìbálẹ̀ ìbẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀rọ ìgbé títí lẹ́wọ́. Torí ọ̀pọ̀ ìṣẹ́ máa ń lé à. About Professor Lamide, he's not just a professor, first professor in Edo. He made his mark in medicine across Africa, even across the world. I know it too well for that. Tábàbá na profile ìdálẹ̀, àwọn achievement ẹ̀. Ìjọba ìgbà tó kú ní gbọ́rọ̀ tí lè fi ìsìn yìí àdínkù ti àárọ̀. Gẹ́gẹ́ bí mo ti rántí, ọdún tó bí mi ti rí bàbá àwọn díẹ̀ lọ́sẹ̀. Oní development, kí là ń pè ní development? What is the definition of development? Of development in the past. This is the last half of the 20th century. Kí ni paramita báwo la ṣe lè mọ bí ìlọsíwájú ṣe wọ̀? What are the parameters of development? In my own opinion, parameters of development start with each individual, the person there, and the family. How much have we seen development in family and each person? How much have we seen development in education? What development are we seeing agriculture and landscape? So how much has this developed within the last part of the last century? What healthcare development has this? What have we seen? Obviously, in individual personnel development. And what have we seen in education? But for you,
By the time I was leaving primary school, it was just up to by the time I started school was primary 4 or standard 4. By the time I was leaving from primary school at the end of 1946, the approval has been given up to. Shoprite nínú láti kájé ti gbọ́ ní POS mọ́ káṣọ àwọn àti ẹ̀ tẹ́lá gbọ́ orí ẹ̀ transaction ti lọ nìyẹn nǹkan tí a produce nìyẹn nípa salary account àti pension àwọn orí ọ̀fẹ́ wà fún àwọn èèyàn gbàgbọ́. Look at where we are here back. À ń sọ̀rọ̀ àgbẹ̀ tá à ń sọ. Kí ni nǹkan tá à ń ṣe kí wọ́n dáhùn pẹ̀ lásán? How many of us are ready to add value? Until we begin to create value chain in agriculture, it will not make any meaning. What to do to write your name in the book of the young annals of history. Because of that, thank you very much. Our emeritus professor, our leaders, and our youths in the community. First of all, I want to express my appreciation to Idon Baghdad for counting everybody to be one of the discussants, even among professors. Thank God, Baba is from Nigeria. OKMSC has many professors. OKMSC, then godliness with contentment is a great way to still be able to attract development. Let me go to the next officer. And that guy, he went kó má jáde, kó má socialize, kó má rọrẹ, kó rò pé development power. For possible, but when you are well connected, not just ordinary connection, when you are well connected. Organs of government at the federal level, state level, local government level. You don't ask only 2 words. It means that we ask 7 words. That for us to get more resources for community development, we need more words to do. I want to strongly advise our police leaders, law parties, and the committee itself. We need to work to get more words to do so that we be able to attract community development from the sources of the government at the state, federal level. The present allocation to local government is direct now. It means our work to benefit better. But with only 2 words, we go, what we are going to get will be a 7th of what that was getting. Ileje used to be a word, they have 10 words today. So for those to get more resources for community development from government, we need to create more words in the group. Now, ó fẹ́ kú lórí connection lórí compassion àti courage. Mo fẹ́ ti béèrè question wípé there are a lot of bureaucracies in assessing people that will be of help. For instance, ìjọ àwọn ẹ̀dá àwọn ọmọ àti jẹ́ pé wọ́n ní good grades on admission. But because of bureaucracies, they were not able to meet up based on college because they need to access pé yẹ ká aspire further. Táàbẹ̀ ní àwọn èèyàn ara wa ó yẹ kó wọ́n tó for compassion. Tó yẹ pé such people will not even be there to be of help. Tó àwọn tó bá a sọ̀rọ̀ pé ọ̀rọ̀ oríṣiríṣi àwọn tó wà ní IPCC pé nìkan so wọ́n tẹ̀ láti pè pé náà pọ́ńtà ni pé ó ní situation ṣe rí ọlẹ́sìn ọ̀sẹ̀ ń gba iṣẹ́ yẹn ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé until you get 2-1 ọwọ́ rẹ̀ also certain courses ọwọ́ rẹ̀ gbà so pé òní gbọ́dọ̀ gbé alẹ́ wo pé àwọn lórí àwọn tẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa 7-6 but sọ̀rọ̀ nípa love sọ̀rọ̀ nípa unity compassion
Ǹjẹ́ a ní ìjà ara wa ní ìlú Ìdó? Ní nǹkan mélòó ni ọmọ Ìdó dá sílẹ̀ tí a lè rèézì? First man that knows one, ọmọ Ìdó lè ló ń patronize rẹ̀. Ọmọ Ìdó lè ló ń patronize. Tó bá lẹ́nu ìwọ̀n ìjà fẹ́ fà sókè, ẹnu ìgbà fọwọ́ sí àná. Kò sí ìfẹ́, kí ni rízì? So concerning the question which you want to ask from your answer. Sir, you mentioned during the statement the 7th. You said connection. So did you not? Blessed memory, èbùrọ̀ náà ṣé mo parọ́ bàbá? Baba was not from a sinners group. He rose to stand up through his scholarly commitment. Alákatá sọ pé ìdáhùn fún àwọn olùgbé tó pariwo kò kàn wọ́n. When some of us stand here and is being regulated by JAMB, as far as agriculture is concerned now, the first number came 4,000, the second one came 400, and another one came 700. Just imagine, if those numbers are being exhausted, not anybody will do about that. The IABC council chairman to make the back before we say the last prayer. When the chairman, our honored professor, my good friend, and IPA president, the youth president, before we get this session closed, the chairman IPA, our high chief, on that day, I think it's a big celebration. Professor Israel Ayọ̀ọ́lá Ọlátúndé ọmọ bíbí ìlú Ìdó ni mí 1933 náà bí mi tó mo jọmọ February tó ń bọ̀ mo máa di 92. Ìdó ti lọ síwájú tẹ́lẹ̀ rí. Ìdó òde bíbí òkè bárẹ́kè FMC yẹn ní Ìdó pin sí lọ́nà òsì ibi táwọn St. Benedict yẹn ibẹ̀ ní Ìdó pin sí tẹ́lẹ̀. Lọ́nà irú ibi tó ń pè ní ọ̀nà ńlá yẹn kò tiẹ̀ sí rárá tẹ́lẹ̀. Lọ́nà gbólé ẹnu bíi burial ground yẹn ní Ìdó pin sí tẹ́lẹ̀. So Ìdó ti develop. School kan ló wà tẹ́lẹ̀ kò díẹ̀ sí. Public school Ìdó Èkìtì. Public school Ìdó Èkìtì ló. Ibi tí wọ́n ń pè ní odò Ìdó community school ló wà nígbà yẹn. Development ti wà but òótọ́ wà nígbà yẹn. Òótọ́ ò sí. Òótọ́ ṣọ̀wọ́n sì ní òótọ́ ò sí. Òótọ́ ṣọ̀wọ́n but òótọ́ ó pọ̀ nígbà yẹn. Lórí òótọ́ la dúró lé. Àwọn tíṣà wa ń ṣiṣẹ́ tòótọ́ pẹ̀lú pàtó. Mo di doctor ní ọdún 1961 mo dẹ̀ di professor ní ọdún 1982. Dr. Ṣọlá Ògúnṣínà mo jẹ́ ààrẹ ọmọ ìlú Ìdó IPA national. Amọ̀bi tí Ìdó ti ń bẹ̀rẹ̀ tá a bá wo Ìdó àná bóyá ká mo ní post-war period to the end of the 20th century a rí pé ọ̀pọ̀lọpọ̀ transformation ló ṣẹlẹ̀. A ti ẹ̀ka nínú ìtẹ́ pé ìgbà kan wà tó jẹ́ pé ilé mẹ́rìnléláàádọ́rin ló jẹ́ ilé tó fi páànù kọ́ ìyókù ilé ewé ni. Ṣùgbọ́n tá a bá wá ń ka lónìí báyìí mo rò pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní ilé tó fi páànù kọ́. Ara ìdàgbàsókè nìyẹn. Ó yé àwọn olùgbèlú nígbà yẹn a lè kà wọ́n bóyá bí ẹgbẹ̀rún kan sẹ́gbẹ̀rún méje ṣùgbọ́n lónìí báyìí àfẹ́ lè máa ka ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. Ara ìdàgbàsókè nìyẹn. Tá a bá dé ìlú nígbà kan rí kò sí tó ń jẹ́ iná kò sí tó ń jẹ́ omi kò sí tó ń jẹ́ ilé ìwòsàn ṣùgbọ́n lẹ́ni gbogbo wọ̀nyẹn la ti rí. Báǹkì ìfowópamọ́ gbogbo àjẹtún ní báǹkì tiwantiwa gan First Midas Microfinance Bank tó jẹ́ pé ọmọ bíbí ìlú Ìdó Èkìtì ló dá sílẹ̀ tó dẹ̀ ń ṣe àǹfààní fún àwọn ọmọ Ìdó pàápàá nípa pípèsè iléeṣẹ́ àti láti rí pé ètò ọrọ̀ ajé wa ó dán mọ́rán tí ìgbà àṣẹ tó wọ mọ́tò lọ sádó ká tó gbowó. Tó tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ á rí pé Ìdó ń tẹ̀síwájú bí ó tilẹ̀ jẹ́ pé a kò tí ì wà ní ìkòríta tó yẹ kí a wà ṣùgbọ́n Ìdó ń tẹ̀síwájú ìfẹ́ ń gbilẹ̀ sí
oore ọ̀fẹ́ ń pọ̀ sí, ìdàgbàsókè ń pọ̀ sí nínú òṣèlú. Ìdó ń rọ́wọ́ mú. So láìsí àní-àní a lè sọ pé tí a bá wo ibi tí Ìdó ti ń bẹ̀rẹ̀ síbi tí Ìdó wà lénìí, ó ní àwọn kan tá a lè fi dúpẹ́. A dẹ̀ túmọ̀ dájú pé ọjọ́ ọ̀la pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ètò tá à ń ṣe ìpèníjà ló jẹ́ fún àwọn ọ̀dọ́ tó jẹ́ ògo wa lọ́jọ́ ọ̀la. Gbogbo ìpèníjà wọ̀nyẹn tí àwọn náà bá lè mú lò ẹ rí i pé a tún mú kí ọ̀la Ìdó ó tún dára ju èní lọ. Ẹ ṣé. Orúkọ mi ni Honourable Dr. Ṣọlá Ògúnṣínà tí mo jẹ́ ààrẹ ọmọ Ìdó jákèjádò àgbáyé. Ẹ ṣé. Orúkọ mi ni Prince Charles Olúṣẹ́gun Adékọ̀àjọ ọmọ Ọláìsádé. Orúkọ ilé ìfowópamọ́ wa ni First Maida. Àwọn community bank tó ti wà nínú nígbà kan rí, àwọn bank bíi Sky Bank and so many other banks. Na ìgbà tí wọ́n fi àwọn banks wọ̀nyẹn máa ń kúrò nítorí security ní ìlú Èkìtì, and gbogbo àwọn ọmọ láti lè jẹ́ kí wọ́n ríṣẹ́ at least a tún yá wọn lówó. Àwọn tó ń ṣe business ní wọn a lè yá wọn lówó kí wọ́n lè máa fi ṣe business wọn. Ó ní àwọn nǹkan tó wà nínú sí tí ó ní ìdí àtúnṣe. Irú ọ̀nà ìgboro Ìdó, ọ̀nà kò sọ́nà ní ìgboro Ìdó, so a ní ìgbè ọ̀nà, and ó yẹ kí àwọn ọmọ wa kọ́ máa kàwé, kọ́ wà serious dáadáa, because tó bá serious ó máa easier fún wọn láti lè wọ government establishment láì máa retí pé ẹnìkan ló fẹ́ fún àwọn wọlé. So our wish fún àwọn ọmọ Ìdó ni pé wọ́n lè mú very good grades so that all the positions tó wà ní government opportunity wà, wọ́n lè máa rí opportunity láti lè wọlé. So ìyá lè yẹ fún wọn ní encouragement àti enablement láti lè ṣe nǹkan sí Ìdó fún ọjọ́ ọ̀la, because tí èèyàn bá sí nípò tó máa ń discuss àwọn nǹkan tó fẹ́ ṣe fún àwọn ìlú tí ò bá ti ní èèyàn, kò sí sẹ́ni tó máa sọ̀rọ̀ ìlú yẹn ní meeting tó máa ń ṣe. So ó yẹ káwọn ọmọ Ìdó kan lè wà ní high positions, maybe ní state tó lè wà ní executive council, so that ìgbà tó máa ń discuss ọ̀rọ̀ tó fẹ́ ṣe fún àwọn ìlú tó wà lẹ́kìtì, àwọn náà lè sọ̀rọ̀ níbẹ̀. And then ní house of assembly ó yẹ kọ́ ọmọ Ìdó lè wà ńbẹ̀ continuously, because otherwise wọ́n máa sọ̀rọ̀ tí yóò bá sọmọ Ìdó ńbẹ̀ kò sí nǹkan tá a lè ṣe. So plan wa nìyẹn pé káwọn ọmọ Ìdó kan kàwé dáadáa so that wọ́n lè wà and politically ká lè stand in a place ẹ pé àwọn other tribes other community wọn ò ní máa fọwọ́ gbà wá sẹ́yìn. Orúkọ mi ni Prince Adékọ̀àjọ Olúṣẹ́gun Ẹ̀dà Olúwaṣògo Olúfẹ́mi Ajíbùlù. Èmi ni ààrẹ gbogbo ọmọ ọ̀dọ́ Ìdó nílé lóko tá a pè ní Ìdó Èkìtì Youth Vanguard President. Inú mi dùn púpọ̀ lénìí. Ìkan lára àwọn nǹkan tí mo rí mú jáde nínú ètò tèmi ni pé àwọn ènìyàn nílò information. Kí ni mo ń pè Yorùbá information yẹn? Àwọn èèyàn nílò information. If we are not informed, we can be deformed. A nílò ká ní òye ohun tí a fẹ́ ṣe. Ohun tí mo rí pé ètò tèmi tó wúlò fún púpọ̀ nìyẹn. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó nímọ̀ tó ní òye tó ti bá wa sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn nǹkan tá a lè ṣe láti jẹ́ èèyàn ní ọjọ́ ọ̀la àti láti jẹ́ kí ìlú wa kó tẹ̀síwájú. Wọ́n dẹ̀ sọ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú wa, àwa fúnra wa ló bẹ̀rẹ̀. Táyé wa bá ti develop, ìlú wa develop, orílẹ̀-èdè wa develop. Ohun tí mo fẹ́ sọ pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ Ìdó àti gbogbo ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé ni wípé ẹ jẹ́ kí ohun tá a bá ti fẹ́ ṣe ká ṣe pẹ̀lú gbogbo okun àti agbára wa. It doesn't matter what it is. Ó lè má ṣe gbogbo wa là á kàwé jẹun, ṣùgbọ́n ohun tá a bá ń ṣe tó bá mọ̀ wá mọ́ ká ṣe dáadáa. Nínú ṣíṣe dáadáa yẹn wọ́n á rí wa níbẹ̀ lọ́jọ́ kan, á dẹ̀ gbé wa délẹ̀ lérí lọ́jọ́ kan. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ni Olúwaṣògo Olúfẹ́mi Ajíbùlù, President Ìdó Youth Vanguard. My chairman emeritus in the planning session of ÀJỌDUN Ìdó and in the Ìdó Progressive Association. Mo kí àgbà mi ẹnjìnìà Ọlọ́fínládé Olúfẹ́mi Jómò Babátúndé Akìlọ̀, mo kí dáadáa. Mo kí kejì aṣojú ìjọba àgbè níbo lónìí ìyóò kí bá sọ̀rọ̀ pé inú mi ṣe dùn. Ọgbẹ́ ọ̀gá ọlọ́dún program kankan ṣe mo yẹ ẹ̀fún dayọ̀ ó pèrò á
ó ti tún kéèrò àbá lónìí lè yọ́mẹ̀sì ló bẹ̀rẹ̀ láti gbogbo ọjà tí ẹ mọ̀ mo kí ọ bàbá ní òṣìṣẹ́ ìgbésù gbẹ̀pọ̀ pé gbogbo mo kí èèyàn lọ́dún òní èyí kí a fi àdúgbò wọ́n ti ṣe gudugudu méje ti ṣe gbàgbà mẹ́fà èyí nìyẹn ha ti kọ́má ti bí gbogbo èèyàn tó ti sọ̀rọ̀ ṣe ọmọláyọ̀ alágbèsòsì tọ̀wọ̀tọ̀wọ̀ mo mú pé ọ́ ìṣeun mo kí gbogbo ìjọ gbogbo mi ní ṣe ọ̀nàrẹ́bù Bámidélé ọmọlẹ̀yẹ Adétidóyè Bámidélé Adétidóyè ọmọlẹ̀yẹ òṣèlú tó pé wá tó kó kèfé káńsà ayé ọ̀tọ̀ mẹ́mìlá àmọ́ sọ sórí o mo lè sọ sórí ìlú ìjòmí bọ́ọ̀ lè sọ sórí báyọ̀ ayé ọ̀tọ̀ mẹ́mìlá yà. Mo kí àwọn ẹlẹ́gbẹ́ àwọn ìrọ̀lẹ́ mo ti dárúkọ àgbàdo ọkùnrin àgbàdo ọkùnrin mo ti dárúkọ àwọn ìyálé. Mo kí specially Ìdó country club wọ́n ti tún ṣe ara ọ̀tọ̀ lọ́dún yìí. Àwọn undergraduate wa sábà attend the breakfast meeting this morning. Ọlọ́run mú sí tẹ̀tẹ̀ o. Ìyàmọ́ tí kété pé bẹ́ẹ̀ láti lọ lágbàá. Àṣojú ṣáájú màá dárúkọ ìgbọ̀fin màá dárúkọ ọjà ìlú sàlérò. Ìjẹ́bìrì dárúkọ etí olóògùn kọ́bọ́yá màá ṣàlàyé mo ṣàtàrúkọ mẹ́ta ni. Abàrẹ́ màá mú ìjáde tún lòdì sí ìkòkólẹ̀ màá mú ìdé ìdàkan kété gan nìlú léde ìyàwó tún lókè ìyàyà jáde lọ́nà òsì màá mú ìlọsọ̀nà òkò tó sápátá kóra kété ọ̀nì pé lílójú ṣe George Bush senior ìṣèṣì ọba kábíyèsí àwọn ìgbà mú ìkọjá péjọ lórí abẹ kábíyèsí kí a jẹun ẹjẹ wẹrẹ oríṣiríṣi àtẹnudẹ iṣẹ́ kẹsẹ kékeré wọdà láàmú kó má yà kàtà Ọlọ́run tó tọ lórí wọdà alátọ Ọlọ́run mú kó má yà rárá lera kò bá inú lé tí ẹ bá ń fi gbogbo ẹ̀ tá a fi àkókò wa. láyé ayé mi ti dára ní kété ọgbẹ̀rún àìkà pépà ṣá. akọ́kọ́ wù mí lọ́sẹ̀ yìí lọ́ba ní ọ̀rọ̀ ọ̀yà ìgbésẹ̀ ayé. Ọlọ́run tún fi lọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ṣẹ́kù Ọlọ́run máa yè pẹ̀ nígbà ó yà tó kọ̀ tà á sí. Níjọba àwọn agbára Ọlọ́run ibi ìdílé ní àjí o ọdún bí ẹsẹ̀ ìdílé àti ìlọ́ra ẹgbẹ́ ààrẹ. Ìsoko ìdìbò kejì wa pátá ìdìbò kejì wípé olókì ẹgbẹ̀rún àkàn ọ̀fàlẹ̀ lọ́nà. Dáàbòbò ìṣòro ni màá fún bámu nípa ìgbélé sọdún. Ìwádìí kan ìgbó fàyè gba onílé ó fàyè gba àlejò. At this time ẹ rí i pé alága kì í ṣagbátẹrù àjọ̀dún tó lọ́dọọdún wọ́n máa bàtàlíọ̀n láìpẹ́ torí kí n bá rí ó lè fi ẹgbẹ̀fún ọkùnrin wó ó ń ṣe takuntakun. Kábíyèsí aláìsèrè ẹ pẹ́ fún ọ. Kábíyèsí ìfúnná máa ń tẹ́sí ọba ìfẹ́ ìgbàgbọ́dẹ. Ìlọrin Fábọ̀rọ̀, the Olójúdé in council and the entire sons and daughters of Ido, home and in diaspora. I hereby present this wonderful award to Elder Clement Fabusuyi. Orúkọ mi ni Clement Fabusuyi Olúbọ̀mí. Inú mi dùn púpọ̀, inú mi dùn, mo láyọ̀ gan ni. Ọmọ Ìdó, odò àgbè, ó pọ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò gbé ní Ìdó láti kékeré, bẹ̀tẹ̀ ọ̀tún ni mo gbé dàgbà. Ṣùgbọ́n bí mo ṣe wà lọ́tùn, gbogbo àwọn ọmọ Ìdó tó bá wà lọ́tùn, mo máa ń wá wọn rí. Èmi mo dẹ̀ ń pè wọ́n tá à ń ṣèpàdé ọmọ Ìdó. Ilé mi náà dẹ̀ ti ń ṣèpàdé, mo dẹ̀ jẹ́ PRO ẹgbẹ́ ọmọ Ìdó ní ọ̀tún gbà yẹn. So I ṣe for many years. A máa ń travel kiri tí Ìdó ẹgbẹ́ ọmọ Ìdó bá ti ń lọ sí àwọn branches. Àjọ máa ń lọ ni, ìbá jẹ́ Èkó, ìbá jẹ́ Ìbàdàn, ìbá jẹ́ Ìlọrin, ìbá jẹ́ Àkúrẹ́, every corner tó bá ń lọ, àjọ ń lọ ni.
ó mú kínú mi ó dùn. Ìgbà tí mo dẹ̀ tún kúrò lọ́dún tí mo dé sídó mo tún continue, mo ti hold many position nínú ẹgbẹ́ ọmọ ìdó. So láti ìgbà tí wọ́n ti bí mi tí mo ti gbọ́njú tí mo dẹ̀ ti ń ṣe tí mo ti mọ̀ pé ìlú ẹni ni ìlú ẹni, mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìdó. Inú mi dẹ̀ ń dùn pé ti today mo sì ń ṣe, mo sì ń continue tí mo dẹ̀ fi máa dàgbà tí mo fi máa dògbó tí wọ́n bá ń pè mí síṣẹ́ I will continue to. Orúkọ mi ni Clement Fábùsóyè Olúgbọ̀n, odò àgbè ní ẹbí Ẹ̀rìnjiyàn. Orúkọ mi ni Ìlọrí láti ilẹ̀ Ìbàdàn. Ọdún tó fún wa ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí Ìdó Country Club tó fi ń ran àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú lọ́wọ́. Àwọn akẹ́kọ̀ọ́ tí ò bá rọ́wọ́ orí láwùjọ wọ́n lè fi ràn wọ́n lọ́wọ́ nípa ti ètò ẹ̀kọ́ wọn. Kí wọ́n ní ọ̀rọ̀ ìlú náà fún àwọn ọmọ ìlú láti lè máa ṣerú kan déédéé fún ara wọn náà. Ọ̀rọ̀ ìlú tèmi fẹ́ fún àwọn ọmọ ọ̀dọ́ tó wà lókè òkun àtàwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé tí wọ́n bá jẹ́ tí ó rọ́wọ́ orí láwùjọ, ẹ̀tọ́ ni láti padà wá sí ìlú tán ti dàgbà, ìlú tí a bí wọn sí, láti ran àwọn akẹ́kọ̀ọ́ tí ó kù díẹ̀ káàtó fún ní àwùjọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọmọléèwé, ìwọ náà tó bá pé ọba dàgbà tó kí ni ó wà lọ́kàn láti ṣe fún ìlú Ìdó. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọ̀kan lára àwọn tí ó gba ẹ̀bùn yìí ní ọdún yìí, èròǹgbà tèmi náà ni pé lọ́jọ́ iwájú bí ògo ti ń jẹ́ tọ́lọ́run, àwa náà padà wá láti wá ṣe irú nǹkan báyìí kí irú ohun tí àwọn èèyàn tó ti bẹ̀rẹ̀ kí ó má bàa parun láàrin wa. Orúkọ mi ni Ìlọrí Olúwatìmílẹ́yìn Matthew. Lórúkọ ìyálọ́jà gbogbo obìnrin ìjọ pátápátá ìgbà yìí lọ́la wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìgbà yìí lọ́la wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀yin ìyálọ́jà ìgbà yìí lọ́la wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
pé ẹkú ọdún ẹkú ìyèdú o ẹ̀mí wa ṣe púpọ̀ láyé. Mo kí gbogbo àwọn olóyè ìdólóbìnrin, mo kí àwọn olóyè ìdólóbìnrin lágbára ọlọ́run tẹ̀síwájú á máa bá wa o. Bákan náà máa ti àsìkò yìí mo kí gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́jà pátápátá lágbára náà àtàtà gèrè o. Ẹ jọ̀ọ́ ẹ ní bínú sí wa ní ọdún yìí bí ìlú bó ṣe rí ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí òdójú tì wá. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n wà ìwọ̀nba àwọn èèyàn ní àṣírí owó wọn gbà, ṣùgbọ́n ní kété tá a bá rí ìyókù gbà a máa kàn sí yín. Àwọn ilé ìtọ́ ẹgbẹ́ àti rí ẹ jẹ́ ká wá kó àwọn ilé ìtajà síbẹ̀, ẹ jẹ́ ká invest síbẹ̀, torí ẹni tí ò bá tètè wá báyìí tó bá yá ó máa dára ẹ̀ lẹ́bi o. Ọlọ́run jẹ́ dára wa lẹ́bi. Gbogbo àwọn ọlọ́jà mo fàṣọ ipò àwọn wà sí wa ẹja náà lọ́jà yẹn Ọlọ́run ajá kádùn ọ̀rọ̀ ó gbà o. Oore lọ́nà ní kábíyèsí olójúbó ṣe fún wa o. Oore tó yẹ pé oore mọ́ ní gbàgbé ni. Ìgbà tó bá yẹ táwọn rẹ̀ jìnnì bá lọ ibẹ̀ yẹn ó máa jẹ́ ibi ìpawó fún ìlú Ìdó ní ọjọ́ iwájú. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tá a jáde tá a káàkiri tá a gbowó wa mo ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Ìdó pé owó tí àwọn ọlọ́jà gbé sílẹ̀ lénìí ó jẹ́ 500,000. Ìgbà sábẹ́rẹ́ ìṣẹ́jú wo máa pè ẹ́ ẹkú ìtọ́jú olórí ń gbọ́dú ilẹ̀ rí sáfọ́nà adéọ̀bẹ ló. Ikú mọ́tò mọ́tò àbí o, àtẹ̀tẹ̀tẹ̀ oníṣègùn ní sí àbí o, pásítọ̀ òògùn máyébò àbí o, akọ níwájú rẹ̀. Agbọ́dọ̀ ọgbọ́n mọ̀ lọ́gbẹ́ sọ̀rọ̀ àìláì ẹ̀mí wa ẹ̀sùn náà àìláì agbára lọ́jọ́ àìláì ẹ̀mí wa ẹ̀sùn náà àìláì ẹ̀sùn náà ẹ̀sùn ọmọ wa lọ́kùnrin bẹ́ẹ̀ bá ní ìwúkọ ayẹyẹ bẹ́ẹ̀ bá ní ìrọ́mọ̀ tó wọ́ orúkọ yìí ṣùkọ́ ọlọ́dẹ ṣémà gbẹ̀ngà adébí ojú ọdẹ ti kúrò èkìtì ìmúra yìí nǹkan mo rí pé bàbá pé ìmúra ẹ̀dá yàtọ̀ wọ́n fẹ́ dá yín mọ̀ dáadáa kí ni pàtàkì ipò olú ọdẹ nínú ìlú kí ni pàtàkì ipò olú ọdẹ kí ni pàtàkì ipò wọn. àwa ló ń dáàbò bo gbogbo àwọn ará ìlú lọ́wọ́ àwọn agbẹnifà àtàwọn olè àtàwọn tó máa fẹ́ máa dàlú iṣẹ́ wa nìyẹn. lásìkò tó pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà mẹ́ẹ̀ báwo ni ti ìlú Ìdó tó ló ṣàkíyèsí gbà kan wọ́n ní kò sí báǹkì ìlú yìí pé torí àwọn olè ní òjò sí báǹkì kí ni ẹ̀yin ọlọ́dẹ ń ṣe láti pé kẹ́lẹ́ ní pé káwọ́ àwọn ìlú. gbogbo ìgbésẹ̀ láti gbé pẹ̀lú kábíyèsí olójúgbò ọba Ayọ̀rìndé mo tọ́jú àwa ọdẹ gbogbo ìgbàlà àwa ọdẹ náà wà ìṣẹ̀pẹ́ lọ́sàn-án ni lóògùn tàbí òwúrọ̀ àtọ́ pé wàá tà dáhùn láwọn ọmọ wa. kí wàá ní ọ̀rọ̀ ìyànjú yìí fáwọn ọmọ ọ̀dọ́ ìlú pé kí wọ́n lè ṣiṣẹ́. ọ̀rọ̀ ìyànjú gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ìlú ní kálukú ẹgbẹ́ kámúra ẹni tó bá ẹni tí ò wá ní iṣẹ́ ìjọba ó jẹ́ owó kékeré ó wà dá ó lọ́kùn tí ó kó ó ti wà ní ìsinmi báyìí kò sí tó kó ṣe ìyàwó dàgbẹ́ tó lóko sí ọ̀dọ̀ kọjú ilé ìwòsàn láti kó máa wà àkàtà máa jẹ ọ̀dọ̀ ọlọ́run aṣòkò ẹ̀. ẹ bá mi sọ fún ẹ lẹ́ẹ̀kan sí i. ibi ní olóyè Gbénga Adébí olú ọdẹ ìṣúná olórí ọdẹ gbogbo Ìgbó ẹwẹ̀wà.
orúkọ mi ni aishif alihaja suebat sulaiman adébọlá tí mo jẹ́ ìyálọ́jà ìlú ìdó èkìtì tí mo tún jẹ́ president gbogbo ìyálọ́jà ní ìdó òsì local government. ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé gbogbo ìgbésẹ̀ tá a gbé ń gbà yẹn ọlọ́run ṣàánú wa ó dẹ̀ gbọ́rọ̀ wa rò torí pé gbogbo àwọn ọlọ́jà wa pátá tí a bá sọ̀rọ̀ gbà iná corporate tó dẹ̀ ṣe dáadáa so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọlọ́jà fún pé wọ́n ti ẹ̀gbọ́n sí ọlọ́lá wa gómìnà wa lọ́pọ̀ ìkàtọ́ náà fẹ́ làwọn ọlọ́jà wa ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́ o wọ́n á tàtà jèrè o wọn ní ṣọ́ọ̀tì o mo dúpẹ́ lọ́wọ́ wọn. ìlú ìdó kí fi ṣe ẹ̀sáǹpù ó jẹ́ ìlú tó tóbi tí ọrọ̀ ajé sì ń wọ̀ dáadáa dájú pé àwọn ọlọ́jà kan máa ń gba ọjà lórí àwọn ọlọ́jà kò sí nílùú ìdó mọ́ o everybody ló free láti tajà nílùú ìdó tó bá fẹ́ tọ́jà wá sí ìlú ìdó máa gbé bọ̀ ọjọ́ márùn-ún àná nájà wa àwọn olóko wa tajà wọn àwọn oníṣòwò wa ta tiwọn tó kò sẹ́nìkan tó disturb ẹnìkan kò dẹ̀ sẹ́gbẹ́ kan ká sọ pé kò sáyè kẹ́nìkan tajà nítorí kò jọ ẹgbẹ́ ìlú yẹn ò sí náà ní inú ọjà ìlú ìdó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá wa gómìnà wa Oyèbánjí adúpẹ́ lọ́wọ́ wọn gan-an mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyàwó wọn ìyá dáadáa ìyá jẹnẹra ìyá àwa èwe fún akitiyan wọn lórí ọjà ìlú ìdó torí tí ẹ bá wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjà ìlú ìdó gárájì náà ti ń ran lọ́jọ́ ọjà báyìí kò sí mọ́tò tá a lè kọjá gbogbo àwọn olóṣèlú kan tó bá bọ̀ wọ́n á dúró ni wọ́n á pààkì tírélà dẹ̀ ń gbàbẹ̀ ṣùgbọ́n báyìí ìlú ọjà ìlú ìdó a ti mú fún ẹ̀ lọ sí ọjà ògbàlódé tí ìjọba kọ́ fún wa a lè tọ́jà yín tẹ̀síwájú ìgbẹ́ta kan àwọn ẹ̀bẹ̀ sí ọlọ́lá wa gómìnà wa ìgbẹ́ tó ń jọ ọ́ táwọn torí pé agbọ́rò sí wọn lẹ́nu nílùú ìdó tó bá wá bíi mọ́rúwá táwọn anájà yẹn ikọ̀ ọ̀rìnsẹ̀ olóúnjẹ wá níyà torí àwọn ọlọ́kadà tí wọ́n gbé bẹ́ẹ̀ ń gbà mí wá ní 500 kílò bíbọ̀ ajẹ́ 1000 eléyìí yóò pa àwọn èèyàn lára mo bẹ̀ ọlọ́lá wa gómìnà wa ọlọ́run àti bàbá ràn wọ́n lọ́wọ́ ìjọba wọn ò ní dàwó ìjọba Èkìtì state a máa tẹ̀síwájú ni 4+4 àwọn tó yẹ pé ìsìkọ́tò 8 adúró lóògùn ọlọ́run kọ́ ràn wọ́n lọ́wọ́ nílùú ìdó kó fún wa ní ìkan ọ̀rìnsẹ̀ gẹ́gẹ́ bí márúwá bó ti ṣe bọ́ọ̀sì náà lè gbé fún wa àwọn ọjà ìlú ìdó àwọn padà sanwó ẹ̀ fún wọn àádẹ́ fi ìbò á fi san oore fún wọn tó jọ kó ṣàánú wa ọlọ́run bá ṣàánú wọn ẹ ṣe gan ni. orúkọ mi ni chief mrs alihaja suwebat adébọ́lá sulaiman tí mo jẹ́ president ìyálọ́jà ìdó òsì tí mo dẹ̀ jẹ́ ìyálọ́jà ìlú ìdó èkìtì ẹ ṣe. ẹ ṣe àwòrán pẹ́pẹ́ ẹ ṣe àwòrán pẹ́pẹ́ àkọ́yọ ẹ ṣe àwòrán pẹ́pẹ́ orúkọ mi ni engineer Charles Olúṣẹ́gun Adékúàjọ àjọ̀dún ìdó 2024 mo jẹ́ member of the committee èmi mo wà lára àwọn méjì tó represent ilé wa because àwa la ń host ní ọdún yìí Ọdúndún family so àwa la ń host so mo wà ní committee tó ṣe apọ̀ àwọn ọlọ́tàdé àwọn Adékúàjọ àwọn Ọládádéjù wọn oríṣiríṣi asopọ̀ apọ̀ àwọn ọmọọba nǹkan tá à ń pè fún ni pé káwọn ọmọ ìlú kọ́ máa wá sídó kọ́ máa wá lé kọ́ máa ṣe advertisement kọ́ máa because of unity because tó bá ti wá àwọn máa mọra wa and then àwa easier fún wa láti lè mọ ara wa and then ó máa jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà especially àwọn ọmọ wa tá a bí sí ìlú òyìnbó wọ̀nyẹn ó yẹ ká lè máa kó wọn wá sílé and irú àtìkú ni wọ́n lè mọ́ra wọn and then wọ́n á mú gbogbo nǹkan tá à ń ṣe nínú wọn á dé ètò kábíyèsí gbìyànjú àdúrà tá à ń gbà ní kíkọ́ lọ kó wà pẹ̀lú wọn so that ìdó á lè máa gbòòrò sí a ti bá wọn sọ̀rọ̀ ní gbogbo oríṣiríṣi ọ̀nà pé ká máa kàwé ká máa múra sí wọn and then kọ́ máa rò kí báyìí nìkan ló máa ràn wọ́n lọ́wọ́ wọ́n mọ̀ pé iṣẹ́ tó bá ń ṣe fúnra wọn ló máa ràn wọ́n lọ́wọ́ à ń bá wọn sọ̀rọ̀ ẹ ṣé gan thank you very much orúkọ mi Ṣẹ́gun Adékúàjọ. orúkọ mi ni olóyè gíga Abíọ́dún kẹsà ayọ̀ ṣáájú ọdún àdúgbò lọ́dọ̀ kan pé tọ́kùn ti fojú ọ̀fun wa a lè dúpẹ́ kó lọ ní ọwọ́ ìwọ́sẹ̀ bó tẹ̀ sí jẹ́ pé tó jẹ́ tí a máa lò tó
jẹ́ chairman plan committee ó pàdánù ìyàwó ẹ̀ tó ó fẹ́ jẹ́ kí ó nípa lára díẹ̀ fún wa fún aṣáájú tọ́lọ́dọ̀ náà ó mọ́ nínú gbogbo kó tàbí àdúgbò ọdún ìjọ ọdún tí ó jẹ́ ẹ̀kan ló máa wáyé lọ́dún ó jẹ́ ọdún gbogbo ọmọ ìlú lápapọ̀ adẹ̀dúpẹ́ tó tẹ̀lé ìjẹ̀rú sáyọ̀ àṣọpọ̀ ẹ̀ láyé lágbára ọlọ́run sà. àmọ̀ràn ti pé gbogbo ọmọ ìlú lólóko lọ́jọ́ ọ̀kan túbọ̀ máa ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ọdún yìí kò ń ṣègbówógbẹ nìkan ló wà fún ìgbọ̀ tó wà fún ojúrọ́dún bíi family union kí á kí ya wa ẹlòmíì tó ẹwúrẹ́ ẹ̀ tó fi chairman ló ń wà Amẹ́ríkà ló ń gbé Amẹ́ríkà ló ti wá tó ààrẹ ọ̀fẹ́ wà fún àwọn family ẹ̀ láti kúrò èyí gbogbo àwọn àbádẹ́ ló máa ṣe yẹn ká máa wá sílé àá lè mọ kí ètò ìdàgbàsókè ìlú tó dé àmọ́yá lórí báyìí tí ò wá sílé láti bí ọdún márùn-ún tó bá débò lórí báyìí tó kókò ní mọ́tò tí ìwé gbà ṣe lá máa yá lẹ́nu tó wàá jẹ́ ẹlòmíì tí ò fẹ́ ṣe nǹkan fún ìlú àá jẹ́ pé ronú gan láti lè ṣe nǹkan fún ìlú tó àmọ̀ràn bí wípé bí gbogbo àjùlọ fọwọ́sowọ́pọ̀ ìlú èkó túbọ̀ tẹ̀síwájú àlùfẹ́ náà bẹ̀ túbọ̀ máa tẹ̀síwájú ẹ̀ṣẹ̀ gbọ̀ǹtà ọ̀dọ́ mi ní tó ọ̀rọ̀ mi náà ni pé kí àwọn ọ̀dọ́ látúbọ̀ máa ṣe àtìlẹ́yìn orí ọ̀fẹ́ pọ̀ lóríṣiríṣi àwọn orí àwọn ọ̀dọ́ tó gba scholarship lómìnira irú àwọn ìgbẹ́ta níwọ̀n ààrẹ nígbà títí wa ṣùgbọ́n àdúgbò lọ́bẹ̀ náà pé èdè ti ń tẹ̀síwájú adẹ̀túbọ̀ máa tẹ̀síwájú sí tó káwọn ọ̀dọ́ túbọ̀ máa yọjú ọlọ́run àwọn àpẹẹrẹ gbogbo wa orúkọ mi ni olóyè gíga Abíọ́dún Tẹ́sítà Láyọ̀. orúkọ mi ni Olúwaṣògo Olúfẹ́mi Ajíbólú. èmi ni akọ̀wé ìgbìmọ̀ tó ṣe àkóso tó ṣe alákòóso ètò yìí ọ̀rọ̀ ìyànjú mi fún àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ ètò nílé lóko òun náà ni wípé ẹ jẹ́ ká máa wálé ìlú Ìdó ti dùn ìlú Ìdó ti dára tí ẹ bá rí ayẹyẹ tá a ṣe lónìí a ṣe ẹ̀ẹ́rí wípé àpẹẹrẹ rere ló jẹ́ pé ìfẹ́ ti padà sí ní ìlú Ìdó ìtẹ̀síwájú ti padà sí ìlú Ìdó ìṣọ̀kan ó ti padà sí ìlú Ìdó so àmọ̀ràn mi náà ni pé ẹ jẹ́ ká máa wálé ajá ìmújẹ̀mọ́ lúdò kẹmìíràn ọ̀nà rí mu àti beverages àti tea àti champagne òun kàjẹ́rì ìmúlẹ̀ yìí ni ẹ̀kan sí ẹ̀sàjẹ́ lúdò mọ́. àwọn ẹ̀yin tí Ọlọ́run ṣẹ́ igi ọlà fún afẹ́rọ̀ yín pé kẹwàá wálé ẹ wá dálé iṣẹ́ sílẹ̀ sídò ẹ máa bọ̀ àwọn àti àwọn tó ṣe bẹ́ẹ̀ àwọn ọmọọba Adékọ̀àjọ àwọn Professor Amúlú Alọ́ àwọn tí wọ́n ń dálé iṣẹ́ sílẹ̀ yín náà ẹ wá dálé iṣẹ́ sídò kí àwọn ọ̀dọ́ wa kan lè ríṣẹ́ kí gbogbo wàhálà ìríṣẹ́ kó lè dópin nínú Ìdó ẹ ṣé. àwọn tó wà níbi òṣèlú gbogbo oore ọ̀fẹ́ tẹ́yìn náà bá ní ẹ lọ bá wa jagbà kẹ́ máa kó bọ̀ nídò ẹ máa kó bọ̀ nídò Ìdó ti dára orúkọ mi ni Olúwaṣògo Olúfẹ́mi alàgbà Olúwaṣògo Olúfẹ́mi Ajíbólú tí mo jẹ́ secretary Central Planning Committee àjọ̀dún Ìdó tọdún yìí tí mo sì jẹ́ chairman tí mo sì jẹ́ president Ìdó Youth Vanguard àti secretary Ìdó Development Council ẹ ṣé púpọ̀. sábọ́lọ̀ ìṣẹ́jú wo máa pè é ẹkú ìtọ́jú olórí ńgbọ́dú ìlọrí sáfọ́nà. Igi Oòduà o, ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Igi Oòduà, àlàyé lórí ìṣìn níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé. Igi Oòduà o.